welcome to the premises of the Ghana Traditional Council. We are here this afternoon in reaction to certain events that have taken place in the last few weeks, particularly to do with the events on the matters of the ban on drumming and dancing. I'm here in my capacity as the spokesperson of the Ghana Traditional Council. I represent NIGA and the entire membership of the council. But for ease of reference and clarity, I'll speak Ghana so that my people in Ghana would understand exactly why we are here. Ke aye usul sami ke ha ma dumo ke afi ke homo wo yiriye kamashi ajioshi kamashi waji custodians ke ha ka usul fe na afi ke kamashi eje ko shie nuko ya no ke kamashi ba je shie ye be ni keje blima ikamechuo meke kusune niji dantube sakumo bese afiri kole osukote ke gua uyadu ke nai neke bemene amena mecha ya ke manjene ni afiro ga kusune ake kaniomi na bashi na afile ejioshi Slam ke bina ba fi usun fe ke je ganka gbe adan fe ni ji gadan gbe fe die ajioshi ni bi ete no o ba de yi eske isebe na ba ri mo ni be ke hinti ba it was on the 20th of April 2023 Ninga as president of the Ghana Traditional Council the membership decide that the FFL ni hinti akaba to mo be ko be ni bi ba ni efiti ori here about just stakeholders meeting the Ghana Traditional Council premises say ni wona saniba ni o fe wo yi bi ko be ni wona ba ya fear aha ke wona ba observe the ban on drumming and dancing and noise speaking so Ibabalake neken bine stakeholders Baba Bashevie, including the Honorable Regional Minister, Mr. Henry Kwoti, the Mayor of Accra. Ni Abida, wa Papa Fefe ni Jigamanche, ke ini wuwoshi, akeshi, keje neke biali ke afi na ba mo yeliye. Now circulates to all the press houses. Gentlemen, if you are Yakeshi, Nakai press a copy. The fellow Shrevie, so be a boy in new market, Kaka attracted there. If I'm barman, she at Penam and they use microphones. Honorable Minister for Chieftaincy, the chief bank HMA, and that's a bar, the Brani Bibi Babao, na hen Shiake, clapping her, Nakabi, I will be dry. And then it's small Babao. She can't a microphone there, Sunny. I can microphone there, Sunny, at Pene. That Desilously, I can feel no say, one year one measure, if I like mo fẹ́ mọ̀ bá ní ẹbú ọ̀rẹ́ tó bẹ pé yẹ ní káàmù mọ́kù microphone ẹ̀mí ìkúrẹ́ ìjà ẹgbẹ́ ẹ̀mí ìwọ̀kẹ́ ẹgbẹ́ ẹ̀mí ní kẹ́ mú microphone ẹ̀mí ẹ̀rá bí step mo fẹ́ mú ẹ̀rẹ́ yìí jí sẹ́ náà wọ́n kẹ́ àwọ̀ kùsùn. ní agbẹ̀rẹ̀gẹ́ press conference náà náà fi release kẹ́rí ní ìṣẹ́ ní ẹ̀ ní ìgbàkẹ́ manchester nípa the Ghana Traditional Council fún àmì oro kẹ̀kẹ́ Amẹ́ríkà kẹ́ ha program. Bẹ́ẹ̀ni wàá nù àchẹ́pẹ̀ yẹ regional house of chiefs ní regional minister
Mayor of Accra were present. Me precious kubeni jehe kubeni ikule somo bi ju no ni jiju wole ko keba shiki ade amegbe na fewu na sign oni gbogbo afi binding akeshi begbeji anu to lu oke you are afie acha ke begbeji anu to of you eja ka banya fi APC ye be ndoni ni on the 20th of April ini afi na ka begbeji anu to ye ya le na ni regional minister yedie mayor yedie regional minister abeje le be nje gbeda ni ebiake Lagos State full support. Ke ha afiyeli ke ha kusweda ke kusun go. Ete no ya anu akeshi. E ba ha ni police ke military ko assist. Police o mo ni fi o to mo ani bi ni e ba la ke kusun na fi o. Anya ya fe o gba a pe bona ka le ba di la. Mene the same minister said e gbe e go wa ke was fracture ni ba kwe the task force ni ba kwe de ke beji anoto ni no fe no aya no pe vigilantes here ni ke anete no ko na kai fi no apeli mra ke ame ayi e fe na ba wa e ha ya traditional council e wo ni gamancheje egbe family ba wọ́n náà kẹ́ níbi kí àná ẹ̀ máa mi mẹ́ńbúrọ̀ ètò mẹ́kọ́ jẹ́mọ̀ àjọ kẹ́ níbi social platforms náà. Ṣìlẹ́yìn náà múmọ̀ kẹ́ sani ìpẹ́lẹ́ fún ẹgbẹ́ mi. Nígbà fẹ́ àánú àkẹ́sí. Press statement ní are issued by the Grand Traditional Council under the signature of Gamache. Kẹ́ hàn gbẹ̀jì àná tó náà kẹ́ ìgbà fi kẹ́ wọ́n náà àbá observe ban on drumming and noise making there. Wadomojene no boko chakiko naka wono na afi erudwa okechumi ejake eni ajem usun shiye ke tuto mo ye ni aye fai kwa mo na ajaje gbogbo bi ele sana ba na tashi na yi jedu wa ejake jedu wa je na kai usun shiye the agbere membership of traditional council there it was not representative enough of the Grand Traditional Council, any Ajay now Atashi, now Asusu, Chake Moko. Yeah, Dodowa press release said, what me, what about 20th of April 2023. Yeah, they only Honorable Regional Minister, a way of a then when we are not the body if you're not about a Jakashi, we won't wait to sue for him. Wọ́n ní ọ̀hún jí gọ́mẹ́gọ́mẹ́ ní ẹ̀wọ̀n kùsù mi. Nìkan wọ̀ nínú ẹ̀kú sùn ní ẹ̀wọ̀n ní ẹ̀wọ̀n jẹ́ wọ̀ nínú ẹ̀kú sùn mi. Mo lè kọ̀kọ̀ wá káṣí aka achake A, alo achake B, alo achake C. Kùsù náà sàmá mẹ́rin àgbẹ̀ kùsù náà. Káàgbẹ̀ kùsù náà sẹ̀ ìyẹn. Ọ̀bá yẹn wọ́n náà kà ìṣìkà mọ́ wọ́n pẹ́ the way forward going into the future. Ṣé ní ọ̀gá ló wá? Bí ọ̀dọ̀ rẹ̀ tuntun náà ló bá Africa Gàkùsù 2023. Nechebeke wahamba fena yake kusuna fitie big sacrilege ka sacrilege ablofo ke na kanchi be atuto ni bi yega afite ni bi mata na kan ni ji mo wo here eja ke kusunu wo fi one it dates back as far back as about 500-600 years ago the liga me ba sheshi ni gego abaya Dodowa na ya mani bi na ke chaki la flache money ke echake nibi ni efite wo kusuno bi ami ni wo yo de mana duo won to fe wo ha mi ka amesmo ama fama ne amehwe udada amedenji wote wo ni abade Aichana gaacha kwa kwa wale ni wakama wale ni uwewa English wako
One more than we are no one will look Sani Kuku energy ake afino original minister Kewujina sign a baby ewu dada yi afin wo mo nipa kan gan mo le yo ke no Sani na yi yo ke ni afin gata we bi fe mi lele ke fi wa na ni ke ni te mo wo ngi ko to ìdí gbogbo ẹ̀yà kẹ́ òfin wà kùsù mi ní gáàfẹ́ kùsù mi ló ṣe ìṣàgàmọ̀ ẹ̀kọ́ wa títí ìgbà ẹ̀kọ́ pọ̀tẹ́ ìdíwọ̀n ní fi ọ̀nà kan kùsù ní kẹ́bẹ̀ẹ́ àni wọ́n súnmọ́ ní mọ̀tà oko amagbá wà kùsù wọn lẹ́lẹ̀ ń kẹ́ òfin wọ̀pọ̀ ẹ̀ bí wọ́n ní tẹ̀lé Dodowa yẹ kẹtọ́ máa dún mọ́ yẹ ẹgbà gan-an ọ̀dùgbà ẹ̀ ajẹ́ òkú mi ayé ìwé pọ́lísà ní ayélujára fi mo fẹ́ mọ̀ fún gan-an ṣe mo àgẹ́ mo níde nínú ìmọ̀ lẹ́ni bọ́ lè ti mọ̀ yóò yẹn náà àgẹ́ gan mọ̀ ọdún mọ̀pọ̀tẹ́ àyẹ̀wò mọ̀pọ̀tẹ́ nínú ọmọ ọdún wọn àyè wọ́n yẹn máa wọ́n kò lè pa òye gan nìgẹ́ mọ̀ mọ̀ pa òye àyẹ̀gbìfẹ́ ìgbìkẹ̀kùsùn náà fi ọ̀ nìgẹ́ gbìn ní ẹ̀wúrọ̀ ọmọ yìí tẹ̀lé àná ẹ̀wúrọ̀ ọmọ yìí wà fàtà ìfẹ́ náà fi ọ̀kùsùn àmì fẹ́ àmì ẹ̀kùsùn ẹ̀mí wọ́n jẹ́ òkú ẹ̀mí wọ́n ká kẹ́mi lẹ́bẹ̀ mi àlọ́bì ṣe wọ́n fẹ́ wọ́n fẹ́ ọ ṣe mẹ́ni ìyẹn yìí ẹ̀mí fi ọ lótúmọ̀ ẹ̀ tẹ́lẹ̀ àmì kọ́ bá kọ́ ẹ̀ ìwọ̀n ọdúnmọ̀ ẹ̀gán dantú george ẹ̀kẹ́ sakomu ìtsànù gbèsè àfihàn kọ́ọ̀lẹ́ kẹ́kọ̀ọ́ tẹ́ wàá tsànù gbòwà wàá tsànù oyadu bachano kena na nege mwango ne fi aye gbatu ni fata mwango ne ni aketu fu ni ke na gbako ya gbe fi o mota o bi ha lele be mi ni gbe mo ni egba ti wo fi nsi ni hani wo me ni wo duma lo ke mi o si ko ni wo nyansra wo fe kusu ni efu mo ni wo ìhání ìbàfò jíjà fi o ṣíwá kùsù mi mú mi ìwé àfihàn tàwọn ìhàn lẹ́lẹ̀ ẹni bí wọ́n fi ń yọ̀bù àkẹ́ lẹ́lẹ̀ bí àbọ̀bẹ́ ní àkẹ́wọ̀ ṣínákù nà bí yíyé náà jẹ nà yóò ní àṣìwọ̀ bẹ́ẹ̀ apàwọ̀ ìbò ẹ̀mọ̀ jà ní sáà bú ọ̀wọ̀ bù ẹ̀tù yìí wọ́n ní mọ̀tàwọn ìbàyí mọ̀tàwọn ìbàyí pẹ́ kẹ̀kẹ́ dí náà dùnmọ̀ ní àmẹ́ nínú àtẹ̀sípọ̀ dani akẹ́nìkẹ́ ní ilé ìbáfò bí ife mọ̀tàwọn èèyàn ìwọ̀ kẹ́ kánsílẹ̀ fẹ́ kẹ̀kùsù fẹ́lẹ̀ fẹ́ àgbè akẹ́lẹ́lẹ̀ mọ̀tàwọn náà mọ̀ ní kàdùdù ọmọ àṣìyàn mọ̀ ní kẹsàn bá àṣìyàn lẹ́ kàdùdù ọmọ àṣìyàn ìwọ̀ bá pẹ́ ní ẹgbẹ̀rúkùsù ẹ̀ wọ́n fẹ́ àgẹ́ èjì jalẹ̀gbẹ̀ kẹ́ lóko àjẹsẹ̀ níbà ní èrè ní akẹ́lẹ́lẹ̀ sàn níbà tún àwọn etí ẹgbẹ́ kẹ̀tẹ̀mẹ́ kórí lẹ́kẹ́ mọ̀tàwọn mẹ́rin bá jẹ́ ẹ̀jẹ̀ wọ́n lẹ́gán wọ́yọ̀ ló wá sáàgà nǹkan ní àtúnyẹ̀ náà yóò yẹ iye mọ́ fún ọkọ̀ mọ́tẹ́ mọ́ fún ṣe inú ní ìṣọ̀ ẹ̀mí ló bá fọ́tà ní fi ìmọ̀ ní ẹ̀hàn tọ́fúlàjẹ́ wọn dùnmọ̀ dání wọn mọ gbẹ̀jẹ̀ lọ́tò fúbà akẹ́ wọn ní gbọ̀fọ́kẹ́ politics kẹ́ western democracy ilé mẹ́fẹ́ wọn dùnmọ̀ ọmọ dáná mẹ́fà wọn mọ̀ gbogbo abẹ́gà ní amúnáwó kò ní bá fò ìmọ̀ àwọn kò bẹ́ẹ̀ gà ní tàfúrásẹ̀ mọ̀ tí a kò tẹ̀ sí nìkẹ́ mi fò nìkẹ́ mọ̀ ọ̀nà ni ìmọ̀ àwọn ni ọ̀fìn bọ́ àdé ìmọ̀ ọ̀nà ní bọ́ àdé ní túnbọ̀ fún mọ́mọ́ mi yìí bọ́ ní àyẹ̀ sọ̀mù bí ayé akẹ́ àmẹ́sọ̀mù ká mẹ́gbẹ́ta bá gbà mí jámọ̀ náà wọ́n wọ̀ gámẹ́ máa dúnmọ́ kẹfà kúrò kẹ̀dí òfin mọ̀ mo jí wọ̀ tú ìyẹn gan-an ìwọ kẹ́mọ̀ kò tàbí pẹ́ ẹ̀tùwọ̀ tú ní ìwẹ́ fẹ́ nà gbá ìwọ̀ ìwọ ìwé wọn náà gbé ìmọ̀ọ́sẹ̀ pẹ́pẹ́pẹ́ akẹ́kùsù wọn ẹ̀tọ̀ tí wọ́n yẹ kó ọpẹ́ ní ajáde kẹ́ mo ní gbalẹ̀ wọn lè hàn pò mo ní wọn ní fìtí ọ̀lẹ́lẹ́ lọ́nà àṣà wọn yóò kúkú wọn lè bá wọn pọ̀ ní kẹ́ ìyọ̀nsá wọn sà
ke ni samu waya wi chimo e fe mo tan e o ya ke e ba kusu yo no ya fe kusu fe le she regional minister o le la kusu fe le meke gbomon like mayor usofo ni ama pele meke ni no e afi na gba ke matan e hankan akwa afi kusu nche ni febo atonye cheme yo ame blood to years mini to e blamo alo mini e afi disrespect e hani ake kusu fe like with the kind of direction the regional minister ame take lele ene fe Afrika mo je atoche mo si bi ti ashimu ake wo wa po ikomi na ti shenshi wo na wo komi àwọn ni komi àwọn aja yo wo lo ni te no o fe wo so ni wo so lelo wo ma fami ke ikusu ko mi ni fata yen ni ba ni wona ini wo be shi ke wo ti si bia ne no tawo ni ba wo le no yo wo so le ni no fe ni sa ake afio ni ake kula ma ni mo do mo jino ni jonshi ni ma do mo jino ni joti ni mo ke yo ake ke mo ati si ko lumo ke mo ja che ni fita kusu ye ayo ma asolo abio ni fa pa mo abio ko chomo obi osele mo ke mo ya obi oni ke fleku kan le kwa shoshi obi oneni mo e mo so enye me ke ni bi fi ni lele ke je beni akemi ke go mo je mo nche mo pe bi ro ke ba so mo bi yo ko mo yi ni shuru ni so mo bi ji mo ni ke do mo shuru na mo tla ko to ya ga yin wo ni je original house ake sana twalala sana fini ke wanani amupale asafache men na bo amena ke ha me ke nitu mo ni amefa me ni gbe ya ke gbe mo bonje ba ke lele kamati mo ni fe sani aka wani ke mla we afi na agba ni yo mo le ekukufu emi egbaga fe na mo fe mo ni we fagan efe na to na gbe ya ifo chimo ina ja ojo e ja play yo no ke ka ta be aboni the pagbe ake regional minister iba yo no ko ni ba yo no ko alo fa pa mo ko ba beri to ma ke be ni gbe mo gbe e bi ake o dada su mo iba no alo ni shi ha le be ka ta be le wo ba ka ke wo ba to abe ba be ga fe e le wish no ni o ji no na yue akaya ke afi akako akeshi afi si ake moton wa neba fike ni watu dada emufa awedo o fa no ni sisi English yakan so no chola ba dafi da so ye atu wo o fa je ko ni e fo bo ko ke moto po ta le ni na fo no afọ maka ni o moton ne ke ba e wo atu wo dada ke na fa we wati na ka fi to afo dada alo afana afiko ye e ja fi ko me pa o se da yana ba ni afi na kanugo onu shi yana ba ni afi na kanugo e wani sebe kashi na mke wani afi ke motaw eba wo atu awodo apo hale ni gbogbo ni ba fi na ba yo dada na wa nya fama ni fi yo o so fo ni Peter regional minister na ti ni ayafi na afi e o fa ni ani chele ne che ame ya shi ba mi no ni yo bi won na ko usofo ese ta flat na te agel regional minister che mi ti che pe ni ha afi o usofo ni aboni te ipele regional minister le wa yo ti usofo yabo ke gbenu ni tun na wa na te na afi mo ni je ko no odun ke tun le onche ye shiba mi ye meeting na a host ye
regional house of chiefs. Maybe I can afford check that traditional council here. Bishop. No. Personally, I can't be when I actually watch a regional minister, it's the press release in the often when I actually got a kind of my community. The Kenya woman who soon feel the man for a soon. From money, what a shit. Woman, about release. Personal education focus on here. When you are actually done, I will do it. So what's the name of the program? Yeah, okay. What's the name of that program? I can come on with the way to prepare. Of one reason. Because person try application which anyway person don't have DNA me afi she was not what about am focus on one when to yake hefi ajena gbo afugan overmanage mo fun money e fugan the near whether Lua, whether J Lua, whether Dan the day and the poor, a father, she know. Looking at a kind of my teaching, no mamma too. The traditional council, open a little bit for the regional minister. Wọ́n ní ògbó òwe kẹ́ lọ́sọ̀tẹ̀ bí gbọ́tẹ̀ tí wọ́n ṣe kan fún àgbà.